ó ní kí n dárúkọ bóyá kò mọ̀ ẹ̀gbọ́n tó bí Dúpẹ́ tẹ̀lé ó dárúkọ ẹ̀fún ni ó lẹ́wọ̀n àti ẹ̀gbọ́n Dúpẹ́ yẹn gẹ́gẹ́ lẹ́gbẹ́ táwọn jọjọ rẹ̀ ó ní Níkẹ́ lórúkọ ẹ̀ Adéníkẹ́ ọ̀gbẹ́ Adéníkẹ́ àbọ̀ ńlá Níkẹ́ mo sáwọn ògbé Níkẹ́ lókù. ó ní ẹni tó bí Dúpẹ́ gangan Dúpẹ́ Onítìrí tẹ̀lé ó ní Ọláníkẹ́ yẹn bóyá Adéníkẹ́ tẹ̀lé lórúkọ ẹ̀ ó lóun àtẹ̀gbọ́n yẹn lójú ẹgbẹ́ táwọn jọjọ ọmọdé ó ní kí n sọ fún Dúpẹ́ pé èèyàn báyìí ó dárúkọ ẹ̀fún ó ní kí n sọ pé èèyàn báyìí sọ pé báyìí ó ní tí Dúpẹ́ ó ní tó ìtọ̀ bá ti ní jábọ́ nídìí ẹ̀ ó ní kí n sọ pé ìṣe bàbá ló bí òun. Ibo la ti wá fẹ́ rí Dúpẹ́ bá sọ̀rọ̀. Pẹ̀lú agbára tọ́lọ́run fi dá ọ̀run méje lẹ̀ méje. Kò síbi tá a ti fẹ́ rí Dúpẹ́ bá sọ̀rọ̀. Millie boy, God bless you for me. Thank you, my boy. Mo la ti fẹ́ rí bá sọ̀rọ̀ kò sí. Asáàlì yìí mọ̀. À ń gbàdúrà à ń kì í. À ń sọ fún àwọn èèyàn. Lẹ́yìn tí Dúpẹ́ pàfẹ́ iṣẹ́ tó complete gbogbo tó fẹ́ ṣe. Tó ṣe gbogbo iṣẹ́ yẹn. Àwọn tó bá parí iṣẹ́ wọn ń parí ẹ̀. Ẹni tó bá ti bá sọ̀rọ̀ ó parí nìyẹn ó tán. Èyí tó lè mú lámú. Tó bá wá mú nǹkan mẹ́ta kan, ó rò papọ̀ mọ́ òògùn tó ṣe, ó fi wọlé sí ẹ̀yìn Yorùbá lára. Àwọn tó gbéṣẹ́ rẹ̀ ń mọ tán pé ó. Àṣẹ tọ́lọ̀ fi dá orí tó dá tó ní kó máa bẹ ó sì ń bẹ. Àṣẹ náà ọmọ Yorùbá ní èní. Ó bẹ̀rẹ̀ ìjọba Adélé. Ó ní sovereignty. Àfa àbọ̀lọ́ sọ ìyàndá, ọjọ́ ṣe sùúrù. Eléyìí tó ń sọ ẹni òtí ìyẹn kọ́ lè pè. Èpè yàtọ̀ sí èkú. Yàtọ̀ wà nù méjì. Indigenous Yorùbá descent ni mí. Ló bá mú nǹkan mẹ́ta mọ́ òògùn tó ṣe. Olóògbé MKO Abíọ́lá ni mí. Àwọn tó gùn òògùn mẹ́ta yẹn jẹ wọ́n. Kí ni nǹkan mẹ́ta yẹn Dúpẹ́ ti sọ́ọ̀rì? Ẹ̀yin náà wọ́n mi ní TikTok ọlọ́run bẹ́ẹ̀ yẹn bá mi pín prógámù kúrò yìí. Tó bá dẹ̀ jẹ́ róòsì ẹyọ kankan máa tẹ̀ síbẹ̀ lẹ́ẹ̀kọ̀ọ̀kan. Ẹ ṣe ìpò mi. Nǹkan mẹ́ta tí Dúpẹ́ mú. Àkọ́kọ́ ó mú ẹ̀sìn. Ó ti mọ̀ pé Yorùbá ti gba ìgbàkúgbà ẹ̀sìn. Ẹ ti gba ẹ̀sìn ní ọ̀nà òdì. Àwọn tó ní ìdí ní ẹ̀sìn gan wọn ò yáwó èrè ẹ̀sìn bẹ́ẹ̀ Nàìjíríà bẹ́ẹ̀ Yorùbá bẹ́ẹ̀ ṣe yáwó èrè ẹ̀. Yorùbá yáwó èrè ẹ̀sìn Mùsùlùmí ẹ yáwó èrè ẹ̀sìn Kìrìsìtẹ́nì. Go and call them for me now. You know my number, and my number is there. Tell them to come and catch me. Yes, down. Yes, people, you go for this. You dey craze. Something dey worry you. Sọ fún wọn díẹ̀ ẹ̀dẹ̀ méjì lọ sọ́fíìsì tẹ̀sẹ̀ ìpínlẹ̀ àbáyé ẹ̀ ń ta ni. Mo tún mi dáadáa. Báyìí ló máa tún jẹ́ distract mi. Ló bá ó wọlé pẹ̀lú kan mẹ́ta àkọ́kọ́ lẹ́sìn ó wọlé pẹ̀lú ẹ̀sìn. Tó kí náà tó dé, á ní ẹ̀mí mímọ́ ló rán mi, ẹ̀mí mímọ́ ló rán mi. Àwọn ìyá àpọ̀dà. Ẹ má bínú ẹ̀yà bíyamọ. Àwọn abíyamọ ni mò ń lù bá àti òfin iṣẹ́ ẹ̀yà bíyamọ tòótọ́. Ẹ dúró lọ́lọ́run sí ní lọ́kọ̀tẹ́ mo ti tọ́. Àwọn abíyamọ àwọn dìdìrín ní rógbó àpọ̀dà ènìyàn. Náà làwọn gba Jésù bọ̀. Àwọn ní màmá yẹn gba Jésù. Wọ́n ti gbọ̀rọ̀rọ̀ wọ́n tẹ̀lé. Wọ́n lè ń ṣí wọn létí mo ní ẹ wá. Ẹni màmá yẹn gba Jésù ìyá yìí dẹ̀ fẹ́ mi mímọ́ ṣẹ́kù fún àwọn èèyàn. Ṣé ẹ̀mí mímọ́ yẹn ṣé Bíbélì lẹ́yìn kà tó kọ́ yín ni? Onítìrí ajáde. A ní àbí tí o bá ṣẹ̀mí mímọ́ lọ́rùn mi. Wọ́n gba ẹyin dẹ́ni dógún sí mi. Ẹ máa parẹ́ mi. Ẹ máa kú tìrọ̀tìrọ̀ ni. Ẹyin dẹ́ kọ̀ dẹ́ tẹ̀lé mi. Ipò oró ló máa bá yín. Àbí tí o bá ti ṣẹ̀mí mímọ́ lọ́rùn. Dúpẹ́ àdẹ̀ bá fẹ̀mí mímọ́ máa fi ṣẹ́kù. Ẹyin dẹ̀ lẹ́ bìlí ṣé Bíbélì tẹ̀ ẹ̀yìn ká. Ṣé bó ṣe sọ fún yín nìyẹn? Tinubu bá bọ̀ nínú program ẹ̀yin dẹ́ ẹ bá mọ̀ ẹ lọ wò ó nínú program ẹ̀. Ó máa tọ́ gbogbo ẹnu ní ẹnu yẹn máa kú pa yòdòdòdò bí ìgbà tó ṣẹ̀ lọ mú ẹ̀jẹ̀ kan ni. Ó ní kí ẹni tó mọ̀ ó sọ kàtígóríkálì pé Dúpẹ́ fa yàtí ní sìgá àti tó. Gbogbo ẹni Dúpẹ́ ló ti dúdú lọ́wọ́ sìgá. Dúpẹ́ lè mọ̀ omi yẹn pèsè ló dín mọ́ fún yín. Ìgbà tá a sì rí ẹ bẹ́ẹ̀ sí ní tú díẹ̀. Ó sá kúrò lórí social media kò jẹ́ wá sórí ìsinmi mọ́. A ní voice ìwú nìkan lẹ́ lè gbọ́. Tí bàbá rẹ̀ máa jáde náà gbogbo ẹ̀yin tẹ̀ ń kú òbí ṣe gbogbo yín lẹ́ mọ̀. Dúpẹ́ wọ́n ní tó bá fa sìgá náà agbésà bẹ́ẹ̀ agbélé afámu amú ayélujára tí Dúpẹ́ bá ti fẹ́ wá ṣe prógrámù tó kẹ́kẹ́ rí o atọ́pẹ̀tì á fi kọ́fà gbogbo dúdú yẹn ẹ̀rọ àwa máa kọ́ rororororororo á lè wá yẹrí yẹn tí ẹ̀
tó kíkà ìkọ̀kan á dẹ̀ wá á sọ fún yín nígbà tí mímọ́ rẹ̀ òun ẹ̀yin ò dẹ̀ kó sétí ẹ̀tọ́ ẹnu ṣàwọ́gé ní ti Jésíbẹ́lì ẹ̀jẹ̀ gbàgbọ́ nínú ẹ̀ tó sọ fún yín pẹ̀lú mímọ́ ló rán òun jẹ́. Ṣé ẹ rí pé Ọlọ́run fúnra rẹ̀ máa bínú sí gbogbo yín? No wonder Bíbélì sọ ó ní nígbà tó bá dọjọ́ ìkẹyìn ó ní àwọn kan abẹ́ wá sọ́dọ̀ òun bá sọ fún pé kúrò lọ́dọ̀ ẹ̀dùn iṣẹ́ ẹ̀ṣẹ̀ torí mi ò mọ̀ yín rí. Wọ́n wá bẹ̀rẹ̀ lọ́wọ́ Jésù pé kí nìdí tá a tó ti sọ pé ká máa lọ ó ní ẹ̀yin fi ẹnu yín ẹ̀fí bu ọlá fún mi ṣùgbọ́n ọkàn yín àti inú yín ó jìnà sí mi. Òun lọ́rọ̀ àwọn ọmọ tẹ́lẹ̀ wọ̀. Ibi tó dùn mí sí ni pé ọ̀pọ̀lọpọ̀ wọn ni Dúpẹ́ ti flush wọn dànù. Ẹ máa bá ṣe flush nǹkan, ó ti flush wọn dànù. Ó ti rí kó ti lò wọ́n, ó ti rí tó fẹ́ rí, ó ti flush gbogbo wọn dànù, wọn ò sí lójú ọpọ́n mọ́. Yorùbá tó dorílẹ̀-èdè tẹ́nikẹ́ni ò takò. Ó ti flush wọn gbogbo wọn ti yá ọ́n. Àkọ́kọ́ ẹ̀sìn ó fẹ̀mí mímọ́ fi tán gbogbo yín. Ẹ̀dẹ̀lẹ̀ gba Jésù gba ẹlẹ́gbàá àdúrà ẹlẹ́gbàá Ọlọ́run. Èèyàn dẹ̀ tó fi ọ̀pọ̀ yín. Ẹ̀dẹ̀gbà. Ọjọ́ kan wọ́n ní Dúpẹ́ kò sí. Ọjọ́ ó fẹ́ jáde nínú prógámù ìjìnlẹ̀. Kò wá mọ̀ pọ́nmọ́ ti tan fídíò. Kó tó jáde sí di fídíò yìí tẹ́ bá mọ̀ dáadáa. Ẹ̀rì kò máa ró dẹ́dẹ́. Akó ẹ̀rín ìṣètí. Atọ́ ẹnu. Awégele. A ṣe gbogbo ẹ̀ ká make sense kó tó jáde kó tó tan fídíò. Tí bá parọ́ ẹ̀ jáde ẹ̀yìn tẹ̀ wò mí. Pẹ̀lú agbára tọ́lọ̀ fi ń jà ìkú. Ọjọ́ yẹn Dúpẹ́ ò mọ̀. Wọ́n ló sì fi. Pẹ̀lú agbára tọ́lọ̀ fi ń jà ìní ìpẹ̀kun. Pẹ̀lú agbára tọ́lọ̀ fi ń jà ìní òpin. Gbogbo irun Dúpẹ́ wọn ní gbogbo ẹ̀jẹ̀ kẹ́kú ti já gbogbo ẹ̀jẹ̀ náà kò sí kankan lórí mọ́. Gbogbo ẹnu ẹ̀ náà ló là lọ́wọ́ sìgá. Issue, proclamation, notification, publication, annunciation, pronunciation, sovereignty, democracy, ẹ wo àbíkọ́ lọ́hùn gbà wá. Òyìnbó wá sí bí wọ́n fẹ̀sì tàn wá wọ́n fi gbá wa àwa náà tún fẹ̀sì ń gbára wa ẹ gbélé lágbára. Kò yí padà àwa sọ pé gbogbo orílẹ̀-èdè káàkiri àgbáyé wípé kán mọ̀. Dúpẹ́ sá eré yẹn nígbà tí wọ́n tan fídíò tí ò dẹ̀ tí ì múra tó tí ò ti ṣe kankan. Pé ẹ̀ẹ́dẹ́ tó bá eré burúkú náà ló sá lọ wátá wíjú wátá. Lọ́jọ́ náà lọ́dọ̀ ìjìnlẹ̀. Torí Ọlọ́run ṣàánú fún wa. Torí Ọlọ́run àánú ẹ̀ dúró títí nínú ayé wa. Ààrẹ àánú gbà. I deliberately don't want to block you. Because mo fẹ́ kó o dúró síbí àwọn tó máa fún ẹ lépè kan máa bá mi fún ẹ lépè yẹn. Ó máa gbègbè lọ. Èpè yẹn dẹ̀ máa mọ́ ẹ. Pẹ̀lú ìjẹ́ kan lọ. A ṣe proclamation. Èpè yẹn máa mọ́ ẹ. April 12, 2020. I have no time for you. Let me focus on what I'm doing. Ó ti wá sí ìmúṣẹ o. Ìjọba délé. Dúpẹ́ sá lọ. Ó fi ẹ̀sìn. Ó fi tàn gbogbo yín. Ó ẹ̀dẹ̀ fọ́ọ̀tà. Là ń lọ lórí ilé alàyè yìí pẹ̀lú àtìlẹ́yìn Ọlọ́run. Nǹkan kejì tó fi mú gbogbo yín mọ́lẹ̀ tẹ́ ẹ̀ mọ̀. Ṣàánú fún wa àti rí àánú gbà. Ó fi ọ̀dọ́. Ìdátúlẹ̀ gbogbo ọmọ Yorùbá gbogbo indigenous Yorùbá people pátápátá IYP. Ó mọ̀ ẹgbẹ́ gbogbo Yorùbá ló ń pariwo ọ̀dọ́. Gbogbo Yorùbá youth. Ibẹ̀ ló gbà wọlé. Gbogbo yín náà fọ́ dandan. I keep on telling you. Ṣé wọ́n mọ̀ pé yúùtù nílò ìrànlọ́wọ́ ló ṣe lo yúùtù? Ẹ wo àwọn ọmọ tó wá sí Ìbàdàn, ẹ wo lára àwọn ọmọbìnrin tó mú tó jẹ́wọ́ nígbàdàn tí ìyá bá orí wọn. Obìnrin a graduate, ó lóun ọ̀mọ́ oníṣẹ́ náà tàn wọ́n. Ó ní òye ẹ gbogbo yẹn rí fídíò òun wò, ẹ má bínú mi rí fídíò yẹn ọpọlọ́dù sí bí ó ti pọ̀ sí. Kò ní lè wọlé sínú kí ní ìbátí ẹ̀ fún. Ó ní ṣe náà tó òun olóhùn ọmọ wọn wá bẹ̀rẹ̀ pé kí ló ń ṣe ó ní graduate ló lóhùn ò tí ì iṣẹ́ ni ìmájínà ìbò ṣe parọ́ fún ọ̀pọ̀lọpọ̀ àwọn tó kó lọ bẹ́ẹ̀ nìyẹn ó fi YouTube ó fi kò yín ó fi iṣẹ́ ó fi tàn yín tó ṣe kẹta iṣẹ́ ó fi tàn yín ó parọ́ fún yín pé wọ́n fún yín níṣẹ́ website tó create website yẹn ò lọ́mọ lẹ́nu bẹ́ẹ̀ bá lọ́gì sí website kò wọlé mọ́ kò lọ́mọ website tó ṣe lọ́jọ́ kìíní àná tó lóun fẹ́ máa fún yín ní jẹ́ ní. Tó débẹ̀ lẹ́sìn máa gbaṣẹ́ gbogbo ẹ̀yin YouTube ẹ̀yin kan dẹ̀ ponú ẹ̀fọ́kùn mẹ́kọ ẹ̀tẹ̀lé débi tẹ́ ti ń gbé ilé yín sílẹ̀ débi tẹ́ ti ń gbé owó yín sílẹ̀ ẹ̀tẹ̀lé. Ẹ ti ẹ̀ jòkó kẹ́ ẹ challenge ẹ̀ for once pé màmá ẹ ti ẹ̀ gbogbo àwọn tá a jẹ́ ti yín ẹ ti ẹ̀ fi fọ́tò blueprint tẹ́lẹ̀ ní ẹ ti ẹ̀ fi hàn wá káàkiri wọ́. Oṣù kẹrin
2024. Mọ̀ bí tí Dúpẹ́ ń gbé. Dọ́là majority 99.9% yìí lè sọ pé bí báyìí ni Dúpẹ́ ń gbé. Mọ̀. Ṣé bẹ́ẹ̀ ni tẹ̀lé bàbá Akíntóyè? Òun wọnú ilé Akíntóyè mo jẹun bẹ́ẹ̀. Oṣù tó lọ ní August làwọn nínú March mo sì lọ bẹ̀rẹ̀ ní March yìí. Mo sì lọ́dọ̀ bàbá Akíntóyè ní March tí mo jẹun níbẹ̀ tí mo mú. Lídà tèmi nìyẹn. Mo ń wọnú ilé Sunday mọ̀ bí mo ṣe fẹ́. Mo ń sún bẹ́ẹ̀. Lídà tèmi nìyẹn. Tó jẹ́ pé tí n bá kanlẹ̀ kù máa rí. Tí n bá gbé bọ́ọ̀lù tí mo pè á jẹ́ mi any time of the day. Àwọn lídà tèmi nìyẹn. Wọ́n sọ fún Ọmọlúkà lọ́kọ́lù police station káwọn bá ìṣẹ́ lọ́kọ́lù bẹ̀. Ọmọlúkà káwọn bá ìṣẹ́ lọ́kọ́lù ibi wọn ò dánwò. Àwọn lídà tèmi nìyẹn. Onítìrí ti ẹ̀yìn kan tó kẹ́ jáde ẹ lọ kọlu government house. Lè rúbú. Rí pẹ́rẹ́ǹtì bá yín sọ̀rọ̀. Rí àwọn ẹ̀gbọ́n yín advice yín. Ẹ fẹ́ lọ gbàjọba náà. Ọmọ Yorùbá, indigenous Yorùbá descent ni mí, ọmọ Yorùbá ni mí. Tí ò bá yé yín, wọ́n ti wọ́ aṣọ rọ̀kì onítìrí o, onítìrí sábà wọ́n ti wọ́n tiẹ̀. Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì mo tún rí pìtì ẹ̀ lẹ́nu. Bẹ́ẹ̀ bá ti mú Dúpẹ́ àti ìjìnlẹ̀. Bẹ́ẹ̀ bá ti mú Dúpẹ́ àti ìjìnlẹ̀. A jẹ́ pé fún ayé lẹ gbéṣẹ́ náà wọ́n yẹn wá sí Yorùbá nation kó má bàa sọ sí. Ilẹ̀ Yorùbá mo issue proclamation notification. A jẹ́ pé ṣe lè mọ̀ọ́mọ̀ gbéṣẹ́ rán wá. It is I'm saying this. Ẹnìkan ti sọ Ọmọlúkà lọ́mọ CBN Nàìjíríà ò ní kú. Àwọn ló rán iṣẹ́ mo ní mi ò gbàgbọ́. Ẹ jẹ́ kí Nàìjíríà jẹ́ ká sọ fún wọn pé kán mú. Ewé jẹ́ kọ́dù. Wọ́n mà ti wú aṣọ rọ̀kì onítìrí Oníbàdàn. Káàkiri àgbáyé. Ìpè kọ́ńtà ìpè Democratic Republic of the Yorùbá. Wọ́n ti wá sọ̀rọ̀ tó ní tìrí o. Àwọn indigenous people mo kí wa pé a kọ́ ní bàjẹ́. Ọjọ́ òní nítorí Ọlọ́run ṣàánú. Mo ti sọ ẹ má ti jẹ́ ká sọ pé Nigeria government máa mú. I trust Nigeria police if they want to catch that woman it doesn't take them anything. Wọ́n á gbé ìjìnlẹ̀. Ordinary letter ó tó yín Nigeria police bí o kọ́ yín níṣẹ́ ní ẹ mọṣẹ́ àti bẹ́ẹ̀ bá fẹ́ ṣe é. Ní èní Friday. Ẹ mọṣẹ́ except when I want to do it. Ordinary letter lọ sí Turkish embassy ó parí. Wọ́n á mú ìjìnlẹ̀ bí eléyìí lága wọ́n ṣe máa mú lágàrè tí wọ́n wá drop ẹ̀ fún. Ọlọ́run àtúwá jẹ́ pé kò ní ìwé tó fi ń gbé mi yẹn ayé ẹ̀ bàjẹ́. A ṣẹ̀wọ̀n ọ̀nà méjì. Ẹ kọ̀wé lọ kán mú ìjìnlẹ̀ fún yín. Tí Jimmy bá jẹ́ citizen l'Amẹ́ríkà, Amẹ́ríkà ò fẹ́ gbọ́ nínú ìdójọ́ mọ́ terrorist wọn ò fẹ́ gbọ́ sétí. Ẹ kọ̀wé lọ ẹ jẹ́ kí Amẹ́ríkà mọ̀ pé bẹ́ẹ̀ ni ìṣe jẹ́rìí ẹ̀ hàn tó bá ẹ̀ lé wa lọ́wọ́. Ìyà ọ̀nà méjìlá jẹ́. Àǹfààní tó pọ̀ gan-an a máa bẹ̀rẹ̀ sí rí ní kíákíá oríṣiríṣi oore. Mo máa tí mò ń sọ except tẹ́ ẹ bá fẹ́ mú Dúpẹ́. Tí àwọn ọmọ IYP tán bá gbé. Ẹ̀yin dáadáa gbélé sílẹ̀ ẹ tètè sọ fún Dúpẹ́ kó gbélé yín wá kẹta wé. Ẹ gbé fọ́ọ̀mù fún ẹ àbí ní fọ́ọ̀mù mọ́ o. Ẹ bá wa kólé wa o. Ẹni tó gbélé sílẹ̀ ní Ìbàdàn wọ́n ti wó kìíní. Ẹni tó gbélé kejì sílẹ̀ wọ́n ti wó yẹn náà. Ilé yín wọ dáwọ́ ìjọba ti bẹ́ sílẹ̀ wọ́n lójú ìjọba. Gbogbo effort tó ti ń lé tipẹ́tipẹ́ tó ṣe iṣẹ́ mẹ́ta lójúmọ́ wà kúrò níbi iṣẹ́ ilé wa lọ sí kejì wà kúrò bẹ́ẹ̀ wà lọ síbi kó lè ṣàwó jọ kó lè kọ́lé sí Nàìjíríà ó ti wá kọ́ sí o ti fi ta tẹ́tẹ́ o ilé ẹ̀ ti lọ wọ́n ti jẹ ilé ẹ̀ o. Orílẹ̀-èdè Yorùbá tiwantiwa God bless ìwà àtijọba Ọ̀yọ́ ẹ ti ta tó ti fi lé ta tẹ́tẹ́ o ìjọba ti jẹ ilé ẹ̀ o. Èèyàn mélòó ló fẹ́ ṣerú ẹ̀? Sàárà irọ́ òkú ṣe sàárà wọ́n fi ta tẹ́tẹ́ ni o wọ́n fi tẹ́wọ̀n bá ta tẹ́tẹ́ ìsájà kó jẹ ti wọn tàbí kó jẹ tiẹ̀ wọ́n ti promise gbogbo wọn pé ó ní ẹ̀bùn pàtàkì tó fẹ́ fún gbogbo wọn ó ní orúkọ tó máa fún wọn ó ní táìtù tó máa fún gbogbo wọn wọ́n ti kọ gbogbo ẹ̀. Òun ló ṣe olóhùn náà ìdílé máa dùn gan jẹ́ kí n fi lè mi ta tẹ́tẹ́ ìwò ó ti gbé ní ẹ̀sílẹ̀ ó ti fi ta tẹ́tẹ́ o ilé ti lọ o. Ìpè ní èní pé ká kúrò
kúrò pé ayé sọlẹ̀ sórí ìsọmi tí ò rí. Ó ti gbẹ́lẹ́ sílẹ̀ ilé ti lọ. Ó ní kejì wà ní Benue. Lòun kọ́ kejì sí. Ó ti bá ṣe pé Benue state lòun kọ́ sí ní pé òun bá tún bẹ̀ yẹn fún wọn. Màmá máa yọ̀ pé ẹyọ kan lórí bẹ́ẹ̀lẹ̀ fún wọn. Lọ gba ilé ẹ̀ ọ̀ ẹ̀ sì wọ́n gan wàá jẹ nínú ìyá yẹn. Wọ́n ti wú aṣọ rọ̀gì onítìrí o. Ìyá mi àṣà tẹ̀rí Oríyọmí Hamzat bàbá yẹn ò dáa o. Bàbá gbẹ́nu sí microphone. Bàbá yẹn ò dáa. Àwọn bàbá yẹn ti fẹ́ dẹ̀rín pa mí, mo ti fẹ́ dẹ̀rín yàgbẹ́. Ó ní aṣọ rọ̀gì onítìrí rè o. Ibẹ̀ náà ló ti ń ṣe gbogbo òun àti. Àṣẹ náà ọmọ Yorùbá ní èní Democratic Republic of the Yorùbá ó bẹ̀rẹ̀ ìjọba aṣọ rọ̀gì onítìrí federal headquarter. Èmi mo dúpẹ́ Onítìrí Abíọ́lá mo tún sọ lẹ́yìn ó di duplex ni màmá fi ń ṣe headquarter ló fi ṣe aṣọ rọ̀gì. Kódà kan wọn ò mọ̀nà tó wọnú ilé yẹn ìyẹn ló bí àwọn ìjọba nínú tó fi wó ẹ kó mọ̀nà ilé yẹn ó lágbára tó aṣọ rọ̀gì Àbújá lọ. Ìgbà tí wọn ò mọ̀nà náà ṣe wó gbogbo ẹ̀. Pẹ̀lágbára tọ́lọ̀ fi ń jà ní Ìpẹ̀kun, pẹ̀lágbára tọ́lọ̀ fi ń jà ní pẹ̀lágbára iyì ọlá Ọlọ́run. God, I glorify your name. Ilẹ̀ Yorùbá. Adéníyì Àríbá ti ṣe. Adam Oríyọmí Hamzat ní òun àti Yorùbá wuyì. Àwọn méjèèjì náà dẹ̀rín pa mí. Adẹ̀dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run bẹ́ẹ̀ni náà dá pa wá kan ò ní pa wá lẹ́kún. Ọlọ́run àjà arógun Oríyọmí Hamzat. Dánú sí máìkì. Bàbá ẹ bá yé jẹ́. Ẹ bá yé jẹ́. Káàkiri àgbáyé wípé kọ́mọ̀ wípé Democratic Republic of the Yorùbá is a new nation. Adélé ti dé síbàdàn. Number 55. Níbi tó fọ́nì dé tó wọ́ọ̀sì dé. Ǹjẹ́ ẹ mọ̀ pé tí bí mo ṣe ń sọ̀rọ̀ yìí ìjìnlẹ̀ wà lórí prógráàmù ó ń ṣe prógráàmù lọ́wọ́. I'm telling you Nàìjíríà gọ́ọ̀mẹ̀ntì wọ́n lè mọ̀ sí mo dẹ̀ ń bìlíìfù ẹ̀gbọ́n òótọ́ ni ṣùgbọ́n mo fẹ́ sẹ́ra ro mo fẹ́ ní sùúrù kí n má sọ̀rọ̀ jù mo fẹ́ kẹ́ ẹ dé iṣẹ́ yín wò. Tí ẹ bá fẹ́ kí ó mú ìjìnlẹ̀ wá lè ní ilé ni wọ́n mú wá. Order of the President of Nigeria. Wọ́n á gbé wọ Nàìjíríà lẹ́yìn. Ní èní Friday. Wọ́n yà ní chọ́ọ̀kì àwa jẹ́jọ́. Ṣùgbọ́n ẹ̀ ní gbé dúpẹ́ ẹ̀ ní gbé jìnlẹ̀. Torí ó jọ gàté kò jọ gàté ó fẹsẹ̀ méjèèjì ti ro ẹ̀yìn lẹ́ran iṣẹ́. Ẹnu ò gbàgbọ́ sẹ́ẹ̀. Don't believe. Ẹ̀yin ni kẹ́ ẹ ṣiṣẹ́ yín kẹ́ ẹ jẹ́ ká mọ̀ pé lóòótọ́ ẹ̀ mọ́ wọn. Àwọn ń jà fún Yorùbá nation and I keep on saying it yìí pé no going back on Yorùbá nation. It is our right. But we are not doing it the way the Onítìrís are doing it. We don't know anything about them. Àmọ̀ wọn rí, àárí wọn rí, àbá wọn ṣe kò dẹ̀ sí tó kàn wá pẹ̀lú wọn. That is just the fact. Àwa ń pariwo Yorùbá ní. Nígbà tí mo ṣe rally tí mo ṣe lọ sí government house ní ọjọ́ ní December 8 no December 9 2022. Bí mo ṣe parí rally níbí ní ìrọ̀lẹ́ yẹn mo gbéra sínú mọ́tò mo gbọ̀dẹ̀ kó lọ. Ọjọ́ kejì on the 10 àwọn Èkó náà fẹ́ ṣe rally níwájú Benin Republic Embassy lẹ́kọ̀ọ́. Gbogbo rally tí mo ṣe bí tá a ṣe lọ sí governor's house government office lákùrẹ́ bí the state secretary to the state government Ọládùnní Odù ó jáde sí mi ó àdírẹ́sì gbogbo àwa tá a ṣe rally lọ ó wà lórí fọ́nrán ẹ lọ wò ó ó jáde ó àdírẹ́sì wa ó bá wa sọ̀rọ̀ ó gbà wá lámọ̀ràn ó pílíìdì sí wa ó ṣe gbogbo ẹ̀ a lè appreciate ẹ̀ oníkálukú dẹ̀ lọ ní ẹ̀. Bó ṣe ń parí mẹ́jọ yẹn 5:10 ni mo gbéra kúrò lákùrẹ́ 5:10 ni mo gbéra mo gbọ́dọ̀ Èkó lọ sòsé gbírígbírígbírígbírí ó dè kó mo ti dé Èkó mo ti wọ kán tó ṣẹ́jú mo ti wọ VI níbi tí ẹ́mbásì yẹn wà mo ti gba òtẹ́ẹ̀lì mo ti sùn. Nígbà tí ilẹ̀ máa mọ́ mo ti jí jáde mo ti survey gbogbo bẹ̀ mo rí ìgbà tí máa rí kò tí ì sáwọn ọlọ́pàá nígbà tó máa di bí after 1 hour tí mo rí mo rí ọlọ́pàá ti kún gbogbo bẹ̀ báàmù. Ọlọ́pàá ti kún everywhere.
Later, Baba Sifi máa dé, àwọn èèyàn bẹ̀rẹ̀ sí ní dé díẹ̀, àwọn Sugar Boy and some others wọ́n dé. Nígbà tó máa dé, bàbá àjòkó sínú ilé oúnjẹ kan, à ń wò yé. Wọ́n sọ fún bá a lè jòkó síbi máa wò rálì láwa ṣe rí. Àwọn tá a wá bá lè kó gan ò jáde ẹ̀rù ń bà wọ́n. Ẹ jẹ́ ká jáde, mo lọ bá ń gba ọlọ́pàá wò. Mo dẹ̀ jáde wọ́n ní kí la wá ṣe àwa la wá ṣe rálì mi. Wọ́n láà lè wọlé sínú ibi tí ẹ bá sí wà yẹn. Wọ́n ní bọ̀dá lè ṣe lójú títì mbẹ̀. A lè ṣe lójú títì. A ti wá ní pé ká ti sọ̀rọ̀ ká yé rí wa. Ẹ jẹ́ ká ṣe ń bí. A dẹ̀ ṣe rálì mo pa àwọn bàbá gbogbo wa jáde àṣẹ rálì. Ẹ lọ wo fídíò wọn wà online. Nígbà tá a ṣe tá a fẹ́ ṣe tá a sọ̀rọ̀ tá a fẹ́ sọ. Ọ̀gá ọlọ́pàá ẹni tó lead wọn wá bẹ̀ assistant commissioner ni. I remember the name Akínyẹmí ló kọ sáyẹ. Ó wá pè mí ọlọ́mọ lúkà wá. Báwo ló ṣe ń ṣe ìrìn àjò Yorùbá nation yìí gan? Mo ń kú ẹ lánàá àná yìí ní ọ̀dọ̀ ní governor's office l'Àkúrẹ́. Báwo ló ṣe ṣe tó tún ti dé ní láàárọ̀ kùtùkùtù yìí? Ṣé ó sọ Àkúrẹ́ lánàá ni mo ṣe mo ní sá? Ìrìn àjò yìí ó gba sacrifice. A dẹ̀ máa ṣe. Àtàná lèmi ti wọ Èkó, àtòrú ni mo ti wọ Èkó. So kò sí ìtàn tí mo lè ṣe lé lórí. A máa ja ìjà yìí ni. Inú ẹ dùn. Kí wọ́n bá àwọn ọlọ́pàá yẹn lọ wo fídíò ẹ̀. Ó wà online. Kóòtù Ọmọlúkà péjì kẹ́ lọ wo gbó wà ń bẹ̀. Wọ́n ṣé kí wọ́n bá ìwọ́n mo kí wọ́n àwọn náà kí mi. Ọ̀gá ọlọ́pàá yẹn kí mi inú ẹ dùn. Ó lóun wú omi l'Àkúrẹ́ lánàá tí mò ń pariwo Yorùbá nation. Mo tún ti dé kó láàárọ̀ yìí, mo tún ti pariwo Yorùbá nation. Báwo ló ṣe ìmúlẹ̀? A máa ṣe náà ni. Ló gbé bá. That is how it is. Àbá wàhálà, àbọ́lọ́pàá jà, àbá DSS jà. Rálì tí mò ń sọ yìí, olóyè àwọn DSS tó bá wa bẹ̀rẹ̀ àtúntò parí ni, àkọlù wọn ò kọlù wa. Nígbà tó tún lọ mo tún fún wọn lọ́wọ́, bí ìfi sọ àsọdùn mi ò yọ wọ́n mi ò dẹ̀ kí ṣe pé mo fi tú àṣírí yìí o. Wọ́n dúró tì wá ẹ̀tọ́ mi fún wọn báyìí gbà ìfìrè kò sí mọ́tò yìí mo fún wọn. Kí ló wà bẹ́ẹ̀? A fi yọ̀ síra wa lọ́rùn. Bá wọn jà, wọn ò bá wa jà, àkọlù ọlọ́pàá ò kọlù wa. Bá sójà jà, sójà ò dẹ̀ bá wa jà. A dẹ̀ ń ṣe nǹkan wa pẹ̀lú ìgbọ̀nwọ́ ìrọ̀sẹ̀. Gbogbo ayé ló dẹ̀ mọ̀ ẹ́ bá ń ṣe. Àwọn ọlọ́pàá ń bá wa sọ̀rọ̀, inú àwọn náà dùn sí o. Àjọ ń jẹ ìyá ilé o. À ń gbọ́. Sójà ń sọ. Olóye sójà tó ń pè wá lójúmọ́ tán bá wa sọ̀rọ̀. Àwọn sójà ń gbọ́, àwọn ọlọ́pàá ń gbọ́. Sójà bá wa sọ̀rọ̀ àwọn náà nífẹ̀ẹ́ sí o. Wọ́n ṣe mọ̀ pé iṣẹ́ wọn ò lè jẹ́ káwọn jáde, which is bad. So kí wá di reason láṣẹ la fẹ́ lọ máa kọlù wọn? Kí la ní? Onítìrí wá dé, oníkan lọ máa kọlù gọ́ọ̀mẹ́ntà ẹ̀yin ò mọ̀ pé ní bó ṣe jáde. Kán lè táàgì gbogbo wa pé ká má bàa lè jáde mọ́. Ṣé ọ̀gá ọlọ́pàá bá wá táàgì gbogbo wa sí bẹ́ẹ̀ ní gbogbo ẹ̀ tó bá ti rí ọmọ Yorùbá nation kan máa rẹ̀ sùn? Ìgbà náà ní kó àwa wọ̀nyí. Ṣáà sì lè sọ̀rọ̀ mọ́ ní àdílé sọmọ́, ìdí pẹ́pẹ́ àtìwù nìyẹn. Adẹ́tẹ̀ tí ò lè fún wàrà tó fẹ́ dà tó lè bá wàrà jẹ́. Òun lọ̀rọ̀ dúpẹ́. Mi ò ní tàn yín ẹ̀yin olóríire ọmọ Yorùbá tẹ̀ ń gbò mí. Mo ń sọ ilé ìfún yín ni, no magic, nothing anybody can do to make Nigeria right except about me. Tẹ́nìkan bá gbìyànjú pé kò ń ṣe dáa, á pàpà bàjẹ́ ni, kò sí nǹkan tẹ́lẹ̀ ṣe. Nigeria is gone. Ẹ jẹ́ kó ní kálukú ṣe tiẹ̀, àwa dúró lórí ẹ̀, àwọn will keep on telling our people. A máa ṣí wọn létí reason tó fi yẹ kí Yorùbá dá dúró, reason tó fi yẹ kí Ìgbò dá dúró. Gbogbo ẹ̀ làwa máa sọ fáwọn èèyàn wa tá a máa sọ, àtọba àti joyè, gbogbo ẹ̀ la máa sọ. Ohun tó bá dẹ̀ létí ni kó gbọ́, ẹni tí ò bá dẹ̀ rẹ́dì láti gbọ́, òun tí ò fẹ́ gbọ́ ni kò kàn yé. Kọ́ ti ẹ ìbùkún ní fọ́nílẹ̀-èdè Yorùbá, mind you, ẹ jẹ́ ìròyìn yín létí, ẹ guess. Next week is my birthday. Next week is my birthday. Oh, ẹ mọ bó ṣe ń lọ náà. Èmi ò sọ pé from henceforth ẹ ti bẹ̀rẹ̀ sí ní dá owó birthday ẹ máa dájọ́ sí ẹ mọ bí mo ṣe ń ṣe o. A máa lọ sí motherless home. A dẹ̀ máa ṣe give away fáwọn èèyàn. Ó yẹ ẹ máa dájọ́ fún mi 5,000, 10,000, 20, 100, 1 million, 2 million, 50 million. Ẹ máa gbé wọlé ọdún tó kọjá nígbà ṣe gbogbo yín lẹ́yìn. Ó yẹ ẹ má jò pẹ́. Ẹ bẹ̀rẹ̀ sí ní dá next week yìí. Next week Saturday. Next week Saturday. Ó ti yé yín bẹ́ẹ̀ yẹn. Next week Saturday.
kì í ṣe Saturday ọ̀túnla o tọ̀hún ó yẹ bẹ̀rẹ̀ sí ní dá gbogbo ẹ̀yin fọ́ọ̀sì mi ẹ pọ̀ náà ẹ̀yin fọ́ọ̀sì mi pọ̀ ní Facebook mo ní over 40,000 fans ní TikTok I have more than 13,000 ní YouTube mo ní over 20,000 Instagram over 2,000 kì í sábà ń lo Instagram yẹn mọ́ so gbogbo yín pápátá tí mo dárúkọ yìí tí má kàn rí 2,000 ní YouTube 2,000 ní Facebook 2,000 ní TikTok that is 6,000 kẹ́ẹ̀dá wá 1,000 naira fún mi 6 million naira nìyẹn ó ti wúlò 1,000 kẹ́ẹ̀dá that is 6 million naira màá kó ẹrù kódà mi ò ní yà sí ilé àwọn mọ́dálẹ́sì ẹ̀yọ̀ wọn lọ mọ́dálẹ́sì mẹ́ta àtúnṣe giveaway fáwọn èèyàn tí inú wọn máa dùn àwọn tó kù díẹ̀ ká ló máa túnṣe fún wọn. How much is 1,000? If you are truly my fans, tó mọ̀ ètò òun jẹ́ fans mi, kò sí tó burú tó bá lè dá 1,000 naira. Lọ́kọ́ ọmọ Lúkà gbà fún. Request for my account, I will give it to you. Kò san tiẹ̀ síbẹ̀. Kò san tiẹ̀ síbẹ̀ tó bá dẹ̀ lè fún wa jù bẹ́ẹ̀ lọ ògbó fọ́nà lókè ọ̀hún. Gbogbo yín lẹ máa fojú yín rí tí mo fẹ́ ṣe. Ọ̀nà ọ̀tọ̀ ni ẹ rí i pé mo tún fẹ́ gbọ̀nà ọ̀tọ̀ jáde ní ara mo fẹ́ dára. Mo tún fẹ́ dára mo dára. Mo fẹ́ dára ó máa dára. Ó máa ṣe jù. Yóò kọ́ ti ẹ jáde gbogbo ní orílẹ̀-èdè Yorùbá kò ní bàjẹ́ fún mi. Thank you so much. Ọmọlúkà is my name. Ẹ bá mi pín program ẹ̀yin tẹ́ ń wò mí ní Facebook tẹ́ ń wò mí ní YouTube kò ní bàjẹ́ fún yín. Ẹ bá mi pín ẹ gbìyànjú ẹ bá mi pín. Jésù Olúwa wa.